Lálábí ẹ̀yìn rẹ̀ owó mọ́. Orí ò máa ní ìdí ẹ̀ lọ́mọ ògo. Orí ò máa ní ìdí ẹ̀ lọ́mọ ògo. Lálábí ẹ̀yìn rẹ̀ owó mọ́. Àṣebóbìnrin bá lóyún ọmọ sínú kíákíá lọmọ níṣẹ́ ló ti mọ̀ dé oyún tó ní. Irú ọmọ tó fẹ́ bí ti yé wọn. Báráyé bá ti ríràwọ̀ ẹ̀dá ewu ńlá wà níbẹ̀. Bọ́bá sọmọ tí ò ní lárí láyé abínú ẹni ò ní yà sí. Kí ni wọ́n fẹ́ fọmọ tó fẹ́ wáyé asán sí? Bẹ́ẹ̀ ni kò sì ní séwu lọ́jọ́ ìkúnlẹ̀. Ṣùgbọ́n bọ́bá jẹ́ ọmọ oníràwọ̀ ńlá aboyún ló kù kọ́ mọ́ ṣàfihàn. Nínú oyún lọmọ aráyé tí gbógun tọmọ ẹni àtàrí bá saláàbò fún ló lè gúnlẹ̀ láyọ̀. Ìrìnàjò ńlá ní Bàmí Àlàbí. Ìrìnàjò ńlá ní bọ́mọ èèyàn bá ń bọ̀ wá sílé ayé láti ìlú ọ̀run. Bá a bá bímọ tuntun sáyé ọpẹ́ ńlá ni bábí ní ọ̀nà ọ̀bá fìjàmbá sóyún rẹ̀ níkùn. Ọ̀tá lè tilẹ̀kùn ọ̀nà tọ́mọ gbà wáyé kọ́mọ wá jásàgbàlá ọ̀run. Bá a bá bímọ tuntun sáyé orí ni ara ilé fìjàmbá sọmọ pẹ̀lú ìyá kí tómi tàbí ọwá ṣòfò dànù. Bóbìnrin bá wá bímọ náà tán ogun ayé ò tí ì pín lórí ọmọ. Abiyamọ tó bá káwọ́ gbéra ajá pé wọ́n ń ṣera wọn ní àwọn ẹ̀rù jẹ̀jẹ̀ tí gbójúmọ́ ọmọ lágàjọ́ ẹrẹ́ tí pé wọn ò tí ì sùn. Àwọn ewúrẹ́ tí ń jẹ pé ẹni láì gbọ́ wúruwúru ẹsẹ̀ kí wọ́n padà lẹ́yìn ọmọ ni. Àwọn tí ń jẹ́ kí ọmọ ó gbóná tí ń jẹ́ kọ́mọ ó ya kílálá. Àwọn abàmì àgùntàn tí ń jẹ pé ẹni láì gbọ́ nàmùnàmù. Bàbá wa Àlàbí Ògúndépò ẹ̀yin ti fún gbogbo orú àwọn ìwọ̀n yìí dá ẹkùn kẹtẹ́ ẹ wá fa gbogbo ọmọ ará yòókù lọ́wọ́. Bàbá tẹ́ ẹ ti ń ṣe nìyẹn ẹni ọ náà ṣe ṣàṣàlámì ìyẹn tí gàtẹ́ ti fẹ́ kí mẹ̀kúnnù ò ní láárí. Mo rí tẹ bàbá wa gbọ́ba ní ìmọ̀ bẹ̀rù àkúnlẹ̀yìn. Adéṣadé máa ń mọ̀ ogun ogi ló lọ. Ẹni bá gbé orílẹ̀-èdè yìí jọ mọ́ bàbá ọwọ́ yìí wá ṣe fàájì ni. Àgbàdo àrùn ò ní yọ ọmọ tó tójú láéláé. Bàbá wa Ògúndépò ti wà lókè àgbà. Ẹni bá wá sọ pọ́rọ̀ rẹ̀ ò tó pọ́n. Ògúndépò Àlàbí àfafọ́dún fọ́ra má fẹ́ nìkan mú. Ògidì wèrè dẹrù wèrè kalẹ̀. Elépo ló lẹ̀fọ́ ilé ọlọ́bẹ̀ ní ẹrù kọ́ lọ. Bàbá wàá gbèmí náà kó o tó gbé ọmọ lòmíì. A ti fojú sí yín lára nínú àwọn pèdèpèdè nínú gbogbo pèdèpèdè nílẹ̀ yìí. Gbogbo ayé ti gbé ipa ẹ̀ òní jábọ́ láyé. Gbogbo ẹ̀yin bàbá tó jẹ́nere tó ń wá lọ síwájú àwọn ọ̀dọ́. Àwa máa kọ́wọ́ tí yín lẹ́yìn ni ìkẹ́ ò sì ní í ṣe é lọ́lọ́ Olúwa. Kẹrẹkẹrẹ làgbẹ́ wọ́ ti ọkọ rẹ̀ lẹ́yìn. Àwọn kan bẹ tólúwa mi fi ìdíré bírò pín èdè fún. Àwọn kan bẹ tọ́pọ̀ mi fi agolo mílíkì pín èdè fún. Àwọn kan bẹ olúwa mi fi gógó gàrí pín èdè fún. Àwọn kan bẹ ọba mi fi fáìfọ́fọ́ pín èdè fún. Àwọn kan bẹ olúwa mi fi 9/11 pín èdè fún. Bàbá wa ní kí gbogbo wọn yé sakọ ship lọ́ba mi fi péde sọ́dọ̀ rẹ̀. Kábíyèsí bàbá o. Tó rẹ̀ díẹ̀ ní tó kàn ń Àlàbí Ògúndépò yóò máa. Wọ́n máa bèrè sẹ́pọ́tì péde sàmú. Ọ̀tọ̀ Nàìjíríà ọ̀tọ̀ lépo ọmọ epo kárin ní ọmọ abọ́súlé òbúkú nílùú ìwé ni mo jẹ. Àlàbí ǹlẹ́ ọmọ òwe òkúra ọmọ ilé ìṣẹ́rùgùdù èyí tí wọ́n bí ọmọ bíbí rẹ̀ sàlẹ́kùn ọmọ onígbò ọ̀pọ̀ àkọ́rí rẹ̀ parí ọlá ọmọ bàbá tọ́rọ́ jó gbé kó sí gbẹ́ngbẹ́pẹ́pẹ́ ọ̀sán náà bẹ̀ ní wẹ̀rẹ̀ kan. Bàbá gbogbo ẹni tó bá ń ṣe fi sí ẹ kíbi ó máa bá gbogbo wọn. Èsì sí ní ìgbà kú ọtí kú ọmọ aṣèkìrì ẹgbẹ́ kó jogún ibi Èdùmàrè ó tún dúró tí bàbá èrò bàbá abínú ẹni ò tí ì dẹ̀ yìí. Àlàbí Ògúndépò bàbá gbogbo ẹni tí ò fẹ́ràn rẹ ẹ máa bá mi sọ fún wọn wípé Maiduguri ni yóò gun wọn mọ́lẹ̀ Ìlọrin yóò lọ̀ wọ́n kúnná wọ́n sì ni yóò sun wọn lọ́yà yóò sì ní jọ̀ wọ́n lọ́wọ́ wọ́n bá kóòtù yóò dùn kó wọn dà sí kóòtù. Abiyamọ. Gbogbo ẹni tó ní ìrìnàjò pátá lágbára Ọlọ́run onídàálájì ìkúsọ́pọ̀ ìwà nkẹjẹ gbogbo ọmọ sẹ́kẹ́tì ń balájọ ẹ̀ nìrámáyé ẹ̀sìn níbi màdúgbò ẹ̀sìn sáà ló kíyè tẹ̀. Bàbá wa o Sẹ̀san Oníbodè ọmọ agbábẹ́ lóṣù gbábẹ́ ọ̀rẹ́rẹ́ àtẹ̀wẹ̀rẹ̀ lábẹ́ ẹ̀rẹ́ ògòǹgò fọ̀hún ogun nàmúnàmù ọmọ ogun orí àkó ọmọ tẹ̀ǹtẹ̀rẹ́ orí ìrókò ọmọ kẹ́nẹ́kẹ́nẹ́ orí oró ọmọ àkàlà tí ń bẹ lẹ́sẹ̀ yàrá ọmọlẹ́gbẹ́ ńlẹ́ o àtọ́bàjáyé abẹ̀rẹ̀ yẹn lẹ́nu bàbá mi jòjòló alálùbáríkẹ́ yẹn pàtàkì àwọn tí ń ṣe òní ṣéèdì lọ́lá Olúwa lágbára Ọlọ́run lọ́lá Olúwa àmì àṣẹ ni o sì ní ìbànújẹ́ ló sáà ní ṣe ìfẹ́ ọlọ́gbẹ́ ní ibi obìnrin bọ̀rùn òkè tí a rí omi kúrò lọ́dẹ̀ pátápátá ìyẹn ní yẹyẹlé a máa yọ ọ́ dandan ni rírọ̀ ní rọ̀dàbà lọ́rùn èjìgbà lẹ̀kẹ̀ a máa rọ̀ ọ́ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ èrìgì ni kì í já gbádùn omi tó kú kápáká ikú ò ní yọ ọ́ láàrin wa àrùn ní ká onílẹ̀ fáabàdà gbogbo pèdèpèdè tí ń bẹ nílẹ̀ yìí máma wa Ràsídátù ayé kò hó tán
mọ́rọ́mọ́ dúdú adúmáradé eléjìká ẹ̀yẹ ẹgbẹ́ abẹ́sọ́ọ̀sẹ̀ ìlà o ìyá àṣà apábẹ́pọ̀rẹ́ mọ̀mọ́ kéèyàn rẹ̀ mọ́rọ́mọ́ pupa bí edé ọmọ tó gbáfẹ́ kọjá egbin òkúrẹ́ ẹ̀dá ọmọ tó rẹwà bí ègbè lẹ̀kẹ̀ bàbá wa Suzuki ẹ ó dàgbà ẹ ó dògbó lọ́lọ́ olúwa ẹ̀mí bẹ̀rẹ̀ sí sunkún ọmọ àpadà sí burúkú òní kẹ̀ lọ́lọ́ olúwa ẹ sàmì ọ̀rọ̀ ẹ kì í ṣe mọ̀ wọ́n bí rẹ̀ wípé ta ló kọrin ìṣètì ẹ̀yìn ọmọ aráyé ẹ má jí wọn sóhùn mi ẹ ta wọn lọ́lọ́mbọ yín pé adẹ́rẹ́bígbé ni Azeez adẹ́rẹ́bígbé àkànjílẹ̀ mi jẹ́ olówó pọ̀rọ̀kú lórúkọ bàbá mi sakinile bàbá tó mú mi lọ́mọ èmi náà ní èmi ní adéyìnmú akùnrin mú òkùnrin mú kùnùgbà bí atẹ́gùn tí ń bọ̀.